èèyàn kúkú ní gàgàgà síra rẹ̀ kó gbàgbé aláwọ̀ bí ọba tó dá sáyé adániwáyé àfẹnimọ̀lá àìkìkì tán àìyìn tán ọba kọ́dá ọba ṣẹ̀dá ṣèbí wọn lọ́ba tó tókì tó faramọ́ káàkì subhanaka rabbil aki tabaraka mọ́lá kálíkì a'udhu bi rabbil falaki min sharri kulli kálíkì mo ṣe tó tó ọlọ́run ọba la fi ń kí ọba tó tóbi jù tó ga jù ní kíkí kábíyèsí ọlọ́run ọba tó kí àti báwa la ni mo ń kí ngóde Allah sẹ́ríkì sàlámù aleikum o Fatima wa rahmatulahi wa barakatu onílọ́jọ́ bí rẹ̀ ojíire bí mo lójíire àti dá ọjọ́ òní ọjọ́ ti pé o àti dá ìgbà pé òní lọ́jọ́ bí rẹ̀ aláìkẹ́ òkú ọdún òkú yèdún ìgbà ọdún ọdún kan ni bówẹ́ mọ́ kó jíire lò pọ́lẹ́ o ń bá wa fẹ́ mọ́jọ kó jíire ní sàárẹ̀ o bí Àyìnkẹ́ bá ti jíire àbùṣebùṣe torí ẹ̀ mọ́ ti jíire lò pọ́lẹ́ àti rúgbòjò ti jíire ní sàárẹ̀ ǹjẹ́ ta ni mò ń pò rí o Aláìkẹ́ aya Abdul Fatai Adéwálé Mahmood náà ni mò ń ké sí wọ́n kì í abẹ́ ológun ẹ̀rọ Àyìnkẹ́ mo ní wọn kì í abẹ́ ọlọ́gbọ̀n wọ́fà olówó orí rẹ̀ Adéwálé Mahmood ló ní kí ọdẹlẹ ìbàbà tó bí ọlọ́mọ jáde o Adékẹ́mi jáde bàbá tó bí ọlọ́mọ iye rọ́ọ̀kì ọlọ́pàmọ́jọ omilọ́lá ọ̀làlọ́mí ọmọ abíṣújó kan ọmọ ìjàkànjàkàn tí wọ́n ń jà lọ́fà wọ́n ló ṣojú tani wọ́n ló ṣojú òpòró nínú oko ìlà tó ṣojú ẹ̀ níjọ́ tí kò ikọ̀ tó ṣojú ẹ̀ wẹ́wẹ́ jẹ ń bá ṣojú olóko ń bá làwọn ilẹ̀ ọmọ pín ire láàárẹ̀ ọmọ ikán ò gbọ́dọ̀ jù kan bí kan bá jù kan nílé ọ̀la lónìí ogun ní ìdálẹ̀ nílé ìbàbà tó bí ọlọ́mọ akẹ́bàjẹ́ ló bọ́ ọmọ lọ́pàmọ́jọ jẹ́ tẹ́ẹ̀fì mọ́lá kájọmọ́ lọ. Iye rọ́ọ̀kì ọmọ bó kẹ́ńgẹ́gẹ́ mádégbèjì ọkọ ọmọ mo kẹ́ńgẹ́gẹ́ mádégbèjì àlè. Iye rọ́ọ̀kì ìjàkadì lóró tọ̀fà. Happy birthday to you. Happy birthday to you. Wàá mọ̀ mi ayọ̀. Wàá jẹun ìdùnnú wàá wọ iye láṣọ wàá wọ bàtà oríire happy birthday to you.